kò sí nǹkan tí tinubu fẹ́ẹ́ jẹ lérè lórí ìdàrúdàpọ̀ oyè emir ìlú kánò. iléeṣẹ́ ààrẹ nàìjíríà ti fi èsì sí ọ̀rọ̀ tí aṣíwájú ẹgbẹ́ òṣèlú nnpp ọ̀mọ̀wé hashim dogarawa sọ pé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu lọ́wọ́ sí rúkèrúdò tó ń wáyé lórí ọ̀rọ̀ oyè emir ìlú kánò tó ń jà ràìnràìn láti bíi oṣù mélòó kan báyìí láàrin aminu ado bayero àti muhammadu sanusi kejì. ọ̀kan lára àwọn agbẹnusọ fún ààrẹ tinubu abdulazeez tó fèsì sí ọ̀rọ̀ náà ṣàlàyé pé igun méjèèjì tí ọ̀rọ̀ náà kàn ní ààrẹ tinubu ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú, pàápàá jù lọ muhammadu sanusi kejì. kò ní jù báyìí lọ lórí ìròyìn káyégbọ́ fún ti tòní. orúkọ mi ọ̀hún ni olúwafúnmiláyọ̀ adéṣèwá láti ìkànnì Jígí Alára. káfíńrè pàdé o. Jígí Alára ìkànnì ìlúmọ̀ọ́dúnrún wá sẹ́. Ọ̀dùnmọ̀wá ìkànnì Jígí Alára. ètò tó fún ni lóye, ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọ̀dùnmọ̀wá ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọ̀dùnmọ̀wá ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.